ìṣẹ́jú àáyá ni ìròyìn. ìròyìn ní ìṣẹ́jú àáyá. ìkànnì Jígí Alára 24. ó tún ti yà òwe jájọgbọ́. lóní ṣókí la mú àwọn ìròyìn yìí wá. ìròyìn ní ìṣẹ́jú àáyá. ẹ kú dédé àsìkò yìí o. ìròyìn ìṣẹ́jú àáyá láti lè ṣe Jígí Alára 24. Ọdẹmọ Abímbọ́lá Babalọ́lá lóníròyìn. Ìwọ́de fa wàhálà dání ní Kánò. Olùwọ́de mẹ́ta faragbọ́ta. Ilé-ẹjọ́ ti kéde pé ìwọ́de kò gbọdọ̀ wáyé ní àwọn ìpínlẹ̀ kan ní orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ọmọ Nàìjíríà bẹ̀rẹ̀ ìwọ́de lónìí ọjọ́ kìíní oṣù kẹjọ ọdún 2024 nítorí ọ̀wọ́n gógó, ìṣẹ́ àti òṣì sì gbalẹ̀ kan. Ẹgbẹ́ ewúro sójú kọlọ̀rọ̀ sí tó bá fẹ́ fa wàhálà tàbí dáná sunlé lásìkò ìwọ́de. Ọ̀gá ọlọ́pàá àṣẹ fún àwọn agbófinró Nàìjíríà. Àwọn èèyàn ìpínlẹ̀ Imo ẹkùn gúúsù ìlà oòrùn Nàìjíríà wà nínú inúfu àyàfu bí èèyàn 4 ṣe ti dágbére fáyé ní ìpínlẹ̀ náà lẹ́yìn tí àwọn agbébọn dáná bolẹ̀. Japan dáná sun Super Falcons Nàìjíríà ráúráú nínú ìdíje Olympics tó wáyé síwájú ìwọ́de. Mínísítà ètò ìròyìn àti ìlanilọ́yẹ̀ Mohammed Idris kéde ìgbésẹ̀ ìjọba láti máa ta àpò ìrẹsì ní $40,000 náírà 40,000 naira. Ilẹ̀ yìí ọ̀pá èèyàn 2,258 ọ̀pọ̀ di àwátì ní ìpínlẹ̀ Kerala lórílẹ̀-èdè India. Ọba wa ti ìlú Ìdànrè Frederick Adégúnlẹ̀ Arọ̀lóyè arúgbó-èéfín kẹrin papòdà ní ọjọ́ 21 oṣù keje ọdún 2024 ní ọmọ ọdún 82. tó kì í dùn púpọ̀ àníwè jù báyìí lọ ní abala ìròyìn ìṣẹ́jú àáyá láti iléeṣẹ́ Jígí Alára 24. orúkọ mi ò yí padà èmi ni Ọdẹmọ Abímbọ́lá Babalọ́lá. Títí di ìgbà mìíràn tá ò fi rí àtayọ̀ pàdé, ẹ má gbàgbé láti bá a subscribe sí ìkànnì tó ire ojú owó rí. Jígí Alára. Jígí Alára ìkànnì ìlúmọ̀ọ́dúndún wá sẹ́. Ọdúnmọ́ wa ìkànnì Jígí Alára. Ètò tó fún ni lóye, ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdúnmọ́ wa ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdúnmọ́ wa ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.